You are welcome to DriveTV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Lọ sí gbogbo secondary school, primary school, ẹ bèrè pé school wo náà ti ń ṣe history. Wọ́n pa history torí pé kí èèyàn má bàa mọ history, kí ẹ̀yin ọmọ tiyín àti ọmọ tèmi ká má bàa mọ history tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kábíyèsí gbogbo. History ni mo sọ. Gbogbo tí mo sọ ìkan lọ fast check ẹ̀ tí n bá parọ́. Ẹ lọ fast check. Ibi kan wà tẹ́ ti máa fast check ọ̀rọ̀. Mo fẹ́ jẹ́ ká mọ̀. Ìjọba ti rí mbẹ̀. Ìjọ tí n bá ti fẹ́ wá sórí kinní ẹ má jẹ́ kí n wá ẹ lé mi dànù. Gbogbo tẹ́ ṣe ń sọ ìpátá náà ni àwọn èèyàn nọ́ọ̀dì. So wọ́n pa history rẹ̀ nítorí pé wọ́n fẹ́ jẹ́ kí àwọn èèyàn kó mọ ìtàn gbogbo wa jàǹdùkú tí àwọn Fúlàní ti wò over the years. Tó ti ṣe wọn fẹ́ kán mọ̀. Ẹni mélòó lè kọ story lé lórí, ẹni mélòó ló ṣe búùkù lé lórí. Láyé ìgbà ń gbọ́ ṣe náà ṣébè things fall apart gbogbo ẹ̀ Eze go to school sugar girl incorruptible George pé bá máa ń gbọ́ ta ló ń ṣèwé ń sìn. Ó mà ṣe o. Ta ló ń ṣèwé ń sìn. Ẹ wo Yorùbá ẹ dìde. Ìlú ti di. Ẹ dìde o. Ẹ má sùn. Ìlú ti dorí kodò. Ẹ má sùn ẹ ń sùn. Ẹ sà advice wo ni ẹ lè fún àwọn ọ̀dọ́ báyìí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yẹn torí pé báyìí tá ṣe wà yìí Nàìjíríà ti di orí kodò adẹ̀ láti dù because nǹkan tí ó ń ṣẹlẹ̀ sẹ́ òun ni òyìnbó ń pè ní existential threat ilẹ̀ Yorùbá ò máa gbọ́dọ̀ di once upon a time sa advice wo lè fún àwọn ọ̀dọ́. Ṣẹ́rí olóòtú ètò ṣẹ́rí the power belong to the youth. Ẹ má jẹ́ ń tàn yín. Màá fún yín ní example ìlú mẹ́rin ní Áfíríkà. Nígbà tán táyà Arab Spring they give up kan tó lọ Google ẹ̀ dáadáa. Hosni Mubarak of Egypt ó lò almost 32 years in power. Níjọ́ tí wọ́n máa give up àwọn youth yẹn enough is enough. The most popular city ní Egypt Alexandria àti Cairo wọ́n jókòó sí street. Àwọn military wa wọ́n fẹ́ ṣe military end join wọ́n mú fún máa yẹn kúrò. Ó ṣẹlẹ̀ ní Algeria Abdulaziz Bouteflika of Algeria nígbà tó pẹ́ almost 28-29 years in power táwọn youth fẹ́ máa tọrọ jẹ wọ́n dìde ìjọ kan wọ́n jókòó sí the street of Algiers wọ́n send máa yẹn lọ sí Saudi Arabia ó happen Tunisia Ben Ali of Tunisia 30-something years ìyẹn tẹ̀ fẹ́ sọ di monarchy ó fẹ́ gbé fún ìyàwó ẹ̀ nígbà tán dìde àwọn youth wọ́n send ẹ̀ lọ sí Saudi Arabia. Ó ṣẹlẹ̀ ní Sudan Omar al-Bashir ó rù látòrí military ó di civilian ó ń continue nígbà táwọn youth ti jáde àwọn military náà fẹ́ máa pa àwọn youth yẹn wá rí pé kíní ti pọ̀ ju wọ́n bá go along pẹ̀lú àwọn youth wọn overthrow ẹ̀ ṣẹ́rí the power belong to the youth ṣé kàtí mo sọ fún yín sà the power belong to the youth. Àwọn èèyàn sọ pé kò sẹ́ni tó fẹ́ kú èèyàn kan gbúdọ̀ kú kéèyàn kan kú nǹkan tèmi ń tà àti sọ ni pé revolution tẹ fẹ́ ṣe ẹ má gbébọn ẹ má gbàdá but ẹ bọ́ta in mass ẹ wá jókòó sórí títì kọ̀ọ̀kan káwá wòye tán fẹ́ pa nígbà tí 50 million youth tí bàbá tó ń wọ pampers tó lòun fẹ́ kó sínú sójà tí 50 million youth bá jókòó ṣé ẹ rí wọn ní Lekki toll gate bá ṣe wà Lekki toll gate yẹn káwá wà Mushin káwá wà lóṣòdì káwá wà gbogbo everywhere ẹ ti kírípù sójà náà. Sójà máa gbọ́ ọ̀lọ́ pẹ̀lú yín. Ìgbà ilẹ̀ máa rí àwọn olórí búkú yẹn wá máa fò dànù. But ẹ máa ní nísìnyí tí mo sọ pé ẹnu youth ò lè kò níbi tí wọ́n bá ti ń plan kinní yẹn làwọn kan ti máa lọ sọ. Ibẹ̀ náà ti máa fún àwọn youth kan lówó kan máa attack youth. Ẹ wo lórí burúkú ọba arọ tó ń da ìkónú tó ń pè ní MC Olúọmọ yìí. 3 months ago ọmọ ẹ graduate ní one of the university l'Amẹ́ríkà ti registered nurse ọmọ ẹ obìnrin. Ṣùgbọ́n ó lọ àwọn ọmọ ọlọ́mọ àti political thugs wọn ò dẹ̀ gbà ìkan ló ń kúnlé poli àti ọmọ ẹ wá ń kóra yín yọ ẹni gúùpù ní yín ẹ wá ń para yín. Nínú àwọn tẹ́ ń tákiri ìta lọ́mọ wọn wà kò sọ́mọ wọn ní Nàìjíríà àwọn náà ń rán yín kẹ́ lọ jí àpótí ìbò ọmọ wọn ò jí àpótí ìbò. Ṣẹ́rí ẹni tó bá jẹ́ Christian tó bá gbọ́n tí mo sọ ibì kan wà nínú Bible wọ́n kọ́lé wọn náà fẹ́ lọ bá Ọlọ́run lókè Ọlọ́run wọlé ó ní ọkàn àwọn arábí mà ṣe ẹyọ kan wọ́n máa ń kọ́lé ìbọn tí ọkàn ò bá ṣe ẹyọ kan àlè débi tá a máa dé we need to have one mind Ọlọ́run bínú ó dèdè wọn rú ṣẹ́rí tí youth ò bá parapọ̀ a lè sọ̀rọ̀ láti sìn títí Jésù olùgbàlà máa fi dé kí nǹkan kan ò lè change olóòtú ètò.
kábíyèsí. Kò sí nǹkan tá a lè ṣe, agbára youth lọ́wọ́ gbogbo kìíní ọwọ́ youth lágbára wà. Àwọn olóṣèlú ilé ẹ̀ mọ̀. Ẹ jẹ́ ká jókòó sílé ká má tẹ̀lé wọn. Kẹ́rù bóyá wọ́n máa rìn gbòòrò. In fact, àwọn youth bínú jọ kan ẹ má campaign ẹ jókòó sílé kẹ́ wá wò wọ́n tá àṣírí wọn bá ní tú. Ṣùgbọ́n ìta àtọ̀ ṣẹ́ni tí ò tí ì rí 4,000 rí tán máa fún 4,000. Ṣẹ́ni tí ò tí ì rí ràpá náà máa gbé ràpá fún. Ṣẹ́ni tí ò ní ráìsì nínú ilé náà máa lọ gbé ráìsì fún tí ò nígbà tí ò ní jáde. Stomach infrastructure orúkọ tó ń pe Nàìjíríà Yorùbá nìyẹn. Kábíyèsí. Kò sọ́nà méjì o. Kò sọ́nà méjì àbáyọ. Ẹ lọ kọ́lẹ̀. Bàbá Màláíkà, nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí orílẹ̀-èdè yẹn ó ti kọjá be careful because wọ́n ti sọ àwọn èèyàn di káràkátà. Ó ti di pé kán máa nànà kán máa dúrà lórí pé tí àwọn Fúlàní agbénisìn tó bá gbé àwọn èèyàn wọn máa náà need 5 million àwọn need 50 million. It's just ridiculous. Ọba traditional ruler kan ní I think somewhere in Ondo òun náà ó pọ̀ láwọn tó ṣe jí gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní 50 million làwọn need táwọn ò bá gba 50 million kò sọ̀rọ̀. Wọ́n tẹ̀ máa ń jí wọn gbé lóńdó wọ́n ti ẹ̀ pọ̀ dáadáa. Wọ́n ti wọ Ondo tán wọ́n ti wọ gbogbo Àkúrẹ́ ẹ̀yìn Ọ̀wọ̀ yẹn wọ́n wà ń bẹ̀ gbogbo ibi airport Àkúrẹ́ lẹ́yìn Àkúrẹ́ yẹn wọ́n ti kún gbogbo bẹ̀. Wọ́n mọ̀ Rótìmí Akérédolú mọ̀ torí tó ń rí jẹ́ ń bẹ̀ ni. Ẹ má sọ pé ọ̀rọ̀ sáàgbọ́n ókè ẹ wo gbà tí wọ́n lọ sí Ìgàngán. Ṣé gbọ́dọ̀ tí olórí burúkú gómìnà yẹn sọ nígbà tí Sunday dídí lọ bẹ̀? We know what we are. The situation is under control. Everything is under control. Wọ́n arrest èèyàn kan rí. Wọ́n arrest èèyàn kan rí. In tó ń dùn mí gangan lórí ọ̀rọ̀ àwa Yorùbá nìyẹn. I'm feeling the pain pé ẹ rí kíní ṣùgbọ́n torí ṣẹ́rí èèyàn kan gbọ́dọ̀ fi ẹ̀mí lẹ̀ ó dàbí ọ̀rọ̀ Ṣòwòrẹ́ ni. Somebody have to give life for people to go. But ó bẹ́tà kẹ́ni mẹ́wàá kú ju kú 300 kú nígbà tí wọ́n bá tásìkò. Because nígbà tó bá tásìkò kò wá ní sẹ́ni tó fẹ́ dúró mọ́ because ẹ̀ ní lè dúró kan wá pa family yín mọ́ á wá di civil war. Eléyìí wà ní sí pé bóyá sójà mọ́ ṣùgbọ́n kójú kílẹ̀ tó pò ṣìkà. Ṣé mo bí tán tágẹ́ẹ̀tì jù Èkó àti Ìbàdàn? That's the battleground. Èkó àti Ìbàdàn don't target you, especially Èkó. Don't target gidigidi pé yes, this belong to us. Wọ́n dẹ̀ ń kó gbogbo ẹ̀ wọlé. Wọ́n ń kó gbogbo ẹ̀ wọlé. Ẹ̀rí gbogbo ẹ̀yin tẹ́ bá ń gba gateman ní Hausa tẹ́ ń gba gateman ní Fúlàní Olúwa lolùṣọ́ àgùntàn yìí o. Ẹ tètè máa lé wọn dànù. Pátápátá tí ẹ̀yin tẹ́ ń pè ní àbókí bá jẹ́ gateman ní ẹ tètè fún lówó kó máa lọ. Ṣẹ́rí most of those people wọ́n mọ̀ but nǹkan máa jẹ olùjẹ́ kan gbòòtọ́ ṣẹ́rí bàbá gúnyán nínú ewé olóòtú bá a ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa jẹ ayú ẹni ebi máa pa ìmọ̀ pa ṣọ́ọ̀mù tí eyín wọ́n mọ tó ń ṣe ẹ máa sọ pé gbogbo ọjà tán jó lẹ́kọ̀ọ́ mélòó ni Tinubu donate ṣùgbọ́n nígbà tí ọjà jóná ní Kano tó jóná ní Zamfara ó lọ donate 50 million fún wọn. Very generous man kò yé mi. Ẹrù pé kò mọ̀ gbogbo ètò jó lóṣòdì tó jó ní gbogbo Ìkòròdú everything mélòó náà donate fún wọn. Ó gbójú sẹ́gbẹ̀ẹ́ ni o. Yorùbá ò ronú iṣẹ́ tí wọ́n ti náà tìyẹn wọ́n máa ń tán ṣe o. Yorùbá gan bí mo ṣe ń sọ àwọn Yorùbá ń wá táwọn bìlẹ̀ fún tá à ń sọ yìí torí owó tó ń gbà. Ṣé Fẹ́mi Adésínà ló máa lóun ọmọ tó ń ṣẹlẹ̀ Fẹ́mi Adésínà? Ó mọ̀ torí wọ́n kàn ń blame mú bọ̀bọ̀ yẹn ni his family is under ransom tó bá mess up báyìí wọ́n máa kó family ẹ̀ wọ́n máa pàdánù ni. Ẹ rò pé Fẹ́mi Adésínà ọmọ tó ń ṣẹlẹ̀ ẹ kàn ń blame mú bọ̀bọ̀ yẹn ni náà. Èyí tó jẹ́ vice president gbogbo yẹn sọ pé wẹ́ẹ̀sì Òṣínbàjò ti kú wọ́n lọ́ọ̀kì Òṣínbàjò sí ní house arrest nǹkan ní kò wá ṣe kọ́ lélẹ̀ ló ń ṣe yìí. Ó sáàkì DSS ó mú gbogbo nǹkan ó change ẹ̀ ó lọ sí airport ó rí pómi òyò àwọn ní ìwọ yóò ti ń bẹ̀bẹ̀ ọ̀yà. Ó gbọ́ nǹkan tí Kwankwaso sọ ni àbí politician kan lọ ó ní Ìyẹmí Òṣínbàjò pé professor pé ṣùgbọ́n jẹ́lì ni olódàbí kí ló fi describe ẹ̀ pé kò wọ́n tẹ̀ tó lè ṣe president ó fi nǹkan kan describe ẹ̀ lórí kínní ó ní ice cream ó ní ice cream a professor torí òun náà ti jẹjẹkújẹ
ó ti tọwọ́ bọ nú tí ò yẹ kó tọwọ́ bọ̀ ẹni tí ò kàwé ó ń pe professor of law ní ice cream president ice cream. millions ló máa kó fún bàbá Ọ̀ṣínbàjò tó ní kó lọ máa háwó lọ́jà professor very degrading. A professor of law very professor tó lọ degrading. teach ní Harvard University ó lọ sí university tó wà ní London Oxford tó lọ teach ń bẹ̀ tó pè fún lecture ìwọ ló lọ ń pín 10,000 Hassan senior advocate of Nigeria and once Attorney General of Lagos State. Very tragic. It's just unbelievable. Very degrading. Yorùbá nìyẹn wọ́n mú mọ́lẹ̀ ní ẹ fi gbogbo àwọn kíní wa gbogbo Lai Muhammed wọ́n máa ń tán ṣe o ẹ̀yin ẹ jẹ́ kí gbogbo ẹ lọ tán gbogbo wọn náà máa dàbí jẹ́lì ni wọn ò ní lè sọ̀rọ̀ mọ́ ẹ̀ ní gbóhùn wọn mọ́ ẹ lè bú wọn bìkọ́ wọ́n rí òótọ́ ọ̀rọ̀ wọn ò ní sọ ṣé Fáṣọlá tó wá tó ní kò sẹ́ni tán shoot lẹ́kọ̀ọ́ ṣé Fáyẹmí tó wá láti Èkìtì tó ní there is no shooting ṣé Kẹ̀yámò Festus Kẹ̀yámò tó jẹ́ pé òun ló ń jà fún ẹ̀tọ́ ìkàlọ̀ wọn arábí yóò lórí there was nothing tètè ro nǹkan kan ìkàlọ̀ wọn torí arábí nǹkan tó máa jẹ ṣẹ́rí ìwé mímọ́ sọ ní I rather be a housekeeper in the house of God than to dwell in the tent of the wicked people. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ mi lò Ọ̀ṣínbàjò nígbà tí gbogbo kan yẹn ti ṣẹlẹ̀ kó resign ó máa wà honourable but torí pé bàbá tó gbé síbẹ̀ ó gbé síbẹ̀ fún oúnjẹ ara ẹ̀ ni tọkọ wọn èèyàn àtàkì Ọ̀ṣínbàjò wọn mọ̀ pé gbogbo kìíní yẹn politics ni wọ́n ní Ọ̀ṣínbàjò fẹ́ contest pẹ̀lú ẹ̀ politics ni gbogbo ẹ̀ politics ká má sọ pé òun nìkan ló dìde kí ló jẹ́ tó jẹ́ 9 minutes ni gbogbo wọn gba $25,000 tán wá ń drop tọ́lọ́wọ́n àwọn fún wọn ní Tinubu ní 9 minutes Bánkọ́lé náà jáde former speaker of the house èmi náà fẹ́ dàgbà ọmọ burúkú nìyẹn young èmi boy náà fẹ́ dàgbà $25,000 ló ń sọ̀rọ̀ Nigeria is spending dollar more than America. wow. Dollar náà gbogbo Àbújá America ò ná dọ́là bí Nàìjíríà ṣe ná dọ́là ẹni ẹ lówó ṣì wọ 700 owó tó ń bọ̀ wá wọ 1,000 máa yín lọ́wọ́ ìbẹ̀ ní kẹ́dúró kábíyèsí ẹ lọ kọ́lẹ̀ kerosene máa ti di 900 ẹ ló ìwọ 7 a keg of a litre of kerosene sìn wọ́n máa ń ta bí 900 naira mà nísìnyí mà ní. ojoojúmọ́ tẹ lọ sọ́jà ẹ̀ ń rí kíní ẹ̀ dẹ̀ sì sọ pé on the mandate we shall stand orí time bomb lẹ́ ń stand tẹ́ ẹ̀ mọ́. mandate burúkú. ẹ wo gbogbo ń tà ń sọ yìí revolution látọwọ́ youth ni ẹ má gbébọn ẹ má gbádà ẹ má gbọ́kọ̀ come out the word revolution is everything that belong to you take it back. nínú wọn tó bá náà fẹ́ pa yín nígbà tẹ́ bá rọ̀ọ̀ṣì àwọn kan ìbọn wọn lẹ́ máa fi pa wọn at last. èèyàn kan sọ pé àtàn bá mo ní irọ́ tó bá kó bọn tó padà it turn to civil war because kò sí sójà kò sí ọlọ́pàá tó máa dúró pé kò gbébọn wá pa àwọn ẹ̀yin ẹ jáde ẹ káwọ́ nínú irinṣẹ́ wọn lẹ ti máa fi mú wọn ṣùgbọ́n kí ni yóò lè ṣẹlẹ̀ ẹ má gbà tó máa ṣẹlẹ̀ ẹ lọ kọ́lẹ̀ nígbà tó bá fẹ́ ṣẹlẹ̀ nǹkan á ti bàjẹ́ because ṣé gbogbo tá à ń sọ àwọn kan wà tán wò wá pé òṣì làwọn eléyìí sọ jàre ẹ wojọ́ tá à ń sọ̀rọ̀ tí ọba wa tó ní federal allocation tó fi múnú bí yín jọ yẹn federal allocation mo ní tẹ́ sọ pé we are beyond this federal allocation sir we are not talking of federal allocation here we are talking of people are dying people are not eating no school. Mother cannot go to farm. Father cannot go to farm. Children graduate from school. They are not getting job. PhD is riding Okada. A master degree is roaming around the streets. You are talking of federal allocation? Gbogbo àwọn ọmọ yahoo plus ló ń ṣe kán máa fọwọ́ èèyàn ṣòwò fi àwọn òbí wọn ṣòwò. Because they have to survive. Kò sẹ́ni tó nǹkan tó ṣe pé ó dáa. A lọ gbọ́ pé wọ́n mú pátá wọn ká pátá láti lọ fi ṣòwò àwọn ọmọ di olóṣó. Níbi tó lọ bá fídíò tó àtàkì ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá l'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ni. Olóhùn fi kò mọ̀ pé máa dá àwọn ọmọ tó lọ sí kàntín nǹkan tó lọ jẹun. Tí bàbá yẹn ní I know you. You are former governor. Only don't film me. Only if you touch me. This is not Nigeria. We are free to video here. Absolutely. Tó fẹ́ lọ jẹun ní búkà tó ṣe rùgbọ̀n bí rùgbọ̀n ewúrẹ́. Ó ní kó jókòó yẹn náà wọ́n jókòó. These are people. Ọlọ́run jókòó. Ó fẹ́ gbàgbọ́ ẹ̀ lóúnjẹ. Ó wá ń record ẹ̀. These are the people. Àwọn yẹn wọ́n ti establish wọ́n ní green card lọ́wọ́. Tó bá gbá pálẹ̀ ni wọ́n ti lọ. Kò sẹ́ni tó witness ogun rí. I witness Liberian civil war.
I witnessed Sierra Leone civil war. I witnessed Somalian civil war. I witnessed the Rwanda civil war. Mo witnessed Sudan. Bó ṣe ń bẹ̀rẹ̀ náà lélẹ̀ nísà ìjà ẹlẹ́yàmẹ̀yà ni tribal war. Nígbà tí Fúlàní bá ń bọ̀ tó fẹ́ wá take ilẹ̀ bàbá ẹ̀, you won't be able to stand it. Àwọn kan sọ pé àwọn Fúlàní kan tán ti gbé bẹ̀. Àwọn yẹn gan náà ń lò. Àwọn yẹn gan náà ń lò náà fi ń ṣiṣẹ́ ẹbí yẹn. Fulani mama jẹ́ Fulani ẹ̀ bá bí ní kẹ́ẹ̀bí lóńdó kó dàgbà fẹ́ kó Fulani ni Fulani mama jẹ́. They can't betray each other. Most of them wọ́n mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Okay, náà wá láti Niger, wá láti Chad, ṣé ojú ò ti Nigerian government tán bá ń sọ̀rọ̀? Kí ló ṣe báwo ni bọ́dà yín ṣe loose tán gbàbẹ̀ wọlé? It's so porous. It's unbelievable. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akinyanabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. Olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.